Oh yes. Bẹ́ẹ̀ni. Wonderful. Oh, this is wonderful. My fellow Nigerians. Ẹ̀yin ará mi ní orílẹ̀-èdè Nàìjíríà. The time has come again. Ó ti tó àkókò. To re-elect our president. Láti tú ààrẹ wa yàn. In the book of Nigeria verse 2 chapter 2015. Nínú ìwé Nàìjíríà ẹsẹ̀ kejì orí 2015. It is said. Àti sọ. We seldom appreciate the value of what we have. Until it is lost or gone. A kì í mọ iye ohun tá a bá ní ó dìgbà tó bá sọnù tàbí tó bá ti lọ. When you look at the same chapter. Bí a bá wo orí kan náà. Verse 3 says. Ẹsẹ̀ kẹta wípé. If what took laughter away from the group. group. Ó tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rírìn. Had befallen the vulture. Bó bá ṣe gúnugún it would have stuck on its eggs. Àwo kòǹkòmórí ẹyin ni. So my fellow Nigerians. Ẹ̀yin ará mi ní orílẹ̀-èdè Nàìjíríà. Why don't we appreciate what we already have? Kí ló dé tí a kò mọ iye ohun tí a ní? That thing you are seeking in Sokoto. Ohun tí à ń wá lọ sí Sokoto. Is already in the pocket of your Sokoto. Ó ń bẹ ní àpò ṣòkòtò yín. So why not re-elect? Kí ló dé tí a kò tún yàn? President Ebele Goodluck Jonathan. Ààrẹ Ebele Goodluck Jonathan. As our president. Gẹ́gẹ́ bí ààrẹ wa. In the coming 2015 general election. Nínú ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà ti ọdún 2015. The man of the people. Arákùnrin àwọn ènìyàn. By the people. Ti àwọn ènìyàn. For the people. Tí ó sì wà fún gbogbo ènìyàn. Akọ́niwárẹ́rìn. PDP. PDP. Power. Agbára. Power for the people. Agbára fún àwọn ènìyàn.